pínrin láàrin ìkan ọ̀gbọ́dọ̀ jù kan lọ́fà òun ni àwọn ẹgbẹ́ tó ń pè fún ìlọsíwájú àti ìdàgbàsókè gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ni wọ́n fi awo ọ̀rọ̀ mú dá ni wọ́n fi ní kí ọwọ́ kó yí ọwọ́ padà kí ipò gómìnà kó wá sí agbègbè Òkè Ògùn ní ọdún 2027. àwọn ẹgbẹ́ kan tí orúkọ wọn ń jẹ́ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ni wọ́n ti ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn alọ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé o kí ìpín dọ́gba àìfi ẹjọ́ ṣègbè àti àìfigbá kan bọ̀ kan nínú bí igbá oko àìtẹ ẹ̀tọ́ ará agbègbè yòókù mọ́lẹ̀ èyí tó ti ń wáyé láti ọjọ́ yìí wá kó wá sópin nínú ọ̀rọ̀ wọn èyí tí wọ́n jẹ́ kí àwọn oníwèé ìròyìn kí wọ́n mọ̀ tí ìwé ìròyìn Across Nigeria News tó sì yọ ìròyìn ọ̀hún jáde bọ̀m̀bọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ àmójútó ni ìdí rèé tí wọ́n fi ké sí àwọn oníwèé ìròyìn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí gbogbo àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ dájú wípé àsìkò ti tó báyìí o kí agbègbè Òkè Ògùn kó ṣe gómìnà nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà èyí tí alága wọn amójú ẹ̀rọ Dáúdà Ọláifá tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níwájú ogunlọ́gọ̀ àwọn oníwèé ìròyìn tí wọ́n péjọ ọ̀hún wípé ẹ̀yin ènìyàn wa ẹ̀yin oníwèé ìròyìn àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ rere láti ọdún 1979 ní ipò gómìnà ló ti wà ní ìlú Ìbàdàn tó sì jẹ́ wípé kò sí àwọn agbègbè yòókù tí wọ́n gbóòórùn kínní ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún bá dé o ó ṣàlàyé síwájú sí wípé agbègbè Òkè Ògùn Ìbàràpá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ wọn ò gbóòórùn kínní yìí tó sì jẹ́ wípé ìpín dọ́gbandọ́gba ló yẹ kó wà nínú ètò ìṣèjọba àwa ara wa láti jẹ́ kíkiní ọ̀hún kó di pínre láàrin ọ̀kan gbọ́dọ̀ jù kan lọ́fà nílé Ọláyọmí nínú ọ̀rọ̀ alága náà ó tún tẹ̀síwájú pé láìpẹ́ yìí ni sẹ́nẹ́tọ̀ Sàràfàdín Abíọ́dún Àlí ló wá sí agbègbè Òkè Ògùn tó sì ní kí àwọn ènìyàn lágbègbè Òkè Ògùn kí wọn ó tún dúró díẹ̀ sí i Ọláifá ó ṣàpèjúwe ọ̀rọ̀ náà bí èyí tó jẹ́ wípé kò sí òtítọ́ nínú rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá kó dá sí ọ̀rọ̀ náà nítorí wípé ó ti pẹ́ jù àwọn agbègbè yòókù náà wọ́n ní àwọn ọmọ torí wọ́n pé bí orí àṣàrùn tí wọ́n lè di ipò náà mú bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP àti àwọn ẹgbẹ́ ìṣèlú yòókù wípé kí wọ́n gbé ìpín dọ́gbandọ́gba lọ́wọ́ láti fún ọmọ agbègbè Òkè Ògùn ní tíkẹ́ẹ̀tì láti fún ní àǹfààní kó lè díje kó sì wọlé ní ọdún 2027. ìwé ìròyìn Across Nigeria News ó kọ ìròyìn náà ó gùn rẹpẹtẹ ẹ fẹ́ wò ó ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀.